Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa. Ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà la bá yín. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation náà ṣì ni o. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ẹ̀yin wa mẹ́wàá ń ṣẹlẹ̀ ní júníyàn ẹnì kan ló mọ̀. Gbogbo bí gbogbo ẹ ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí, Ọlọ́run nìkan ni yóò gbà wá. Gbogbo bí àwọn arábí, àwọn Fúlàní tí gbogbo wọn ṣe ń ṣe yánmayànmá bó ṣe wù wọ́n, àwa ti sọ́lẹ̀ o. Ìwọ tó bá yìí wà nínú àwọn tó ń pariwo wọ́n Nàìjíríà kó yá tètè ṣé kíni, kó yá tètè dẹ́kun ẹ̀. Nítorí wípé àwọn arábí kò sí nǹkan kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà o. Everybody Ọ̀yọ́ ló wà, on your own ni. Ẹnujọ́ mẹ́rin sí ìsìn tá wà ní àwọn Fúlàní kan tán jáde síta. Àwọn tí ó yẹ pé wọ́n máa ń ṣe ètò pẹ̀lú àwọn tó ń bá wọn agbénipa tí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀. Àwọn bíi Gumi àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n jáde síta pé pé ìjọba Bọ́lá Tinubu yìí kò tẹ́ àwọn lọ́rùn. Nítorí ìdí èyí kí gbogbo àwọn ọ̀dọ́ kí wọ́n jáde síta. Pé kí gbogbo àwọn ọ̀dọ́ kí wọ́n jáde síta páwọn fẹ́ bá Tinubu fà, pé ìjọba Tinubu kò ṣe dáadáa fáwọn rárá. Páwọn fẹ́ bá ìjọba Tinubu fa oríṣiríṣi wàhálà. Àwọn èèyàn wá pa síta pé eléyìí tí Gumi jáde kò ń ṣe pé Gumi support wọn Nàìjíríà ni o, kò ṣe pé ó support àwọn èèyàn tó ń jìyà ni o, pé rọ́ ni o. Tirẹ̀ ló ń jàdù o. Tirẹ̀ ló ń jàdù bí wọ́n ṣe máa da gbogbo lúrú, tí àwọn Fúlàní ṣe máa gba ìjọba ni gbogbo wọn wá. Àwa dẹ̀ jáde síta, a dẹ̀ pariwo. Ṣẹ́yìn ọmọ Yorùbá ṣẹ́ ń gbọ́? Àwọn arábí yìí wá ọ̀nà tí àwọn máa fi gba ìjọba padà ni o. Wọ́n ṣàwọn gan-an máa lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò yẹn finally, kán tẹ̀ fi tí wọ́n sí. Gbogbo náà la mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn pé kò pé wa, pé kò sí rọ̀rùn nílùú yẹn, àwa gbogbo náà la mọ̀. Ṣùgbọ́n eléyìí táwọn Gumi wá fẹ́ fi opportunity eléyìí jáde láti jà fún ẹ̀tọ́ ara wọn, láti lè fi opportunity yẹn gbé èèyàn tí wọ́n síbẹ̀, so that wọ́n á lè kúkú gba Nàìjíríà lọ́wọ́ àwọn tó ń pariwo Nàìjíríà tó ń fẹ́ gba gbogbo orílẹ̀-èdè. Ìdí yẹn àtàwà fi pariwo síta pé the best thing ni pé kí bàbá Tinubu tètè bá wa pín ìlú yìí, kó lúkálùkù máa lọ tiẹ̀, kí gbogbo wọn kán tó dàrú. Àṣírí wọn náà ni gbogbo tá ti mọ̀. Bí wọ́n ṣe ní pé Gumi ló lọ sọ fún gbogbo àwọn ọ̀dọ́ nìyẹn o, most especially àwọn ọ̀dọ́ títí north, pé kí gbogbo wọn tó bá ti di láti August 1st 2024, August tá fẹ́ mú yìí o, 1st of August 2024, pé láti ibẹ̀ lọ ni kí wọ́n ti jáde síta, kán fi ẹ̀hónú wọn wọ̀n wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí páwọn ò fẹ́, pé àwọn fẹ́ gba ìjọba. Wọ́n dẹ̀ ti lọ sọ fáwọn sójà, àwọn àmì Fúlàní. Gbọ́dọ̀ àwọn mọ̀ pé gbogbo nǹkan tó ń bá wa sọ yẹn kò ń ṣe wípé ìjọba fọwọ́ sí. Ẹ̀yin náà wò náà, ẹ̀yin ní pé káwọn Nigerian Army fẹ́ kán wá bá yín fọwọ́ sí pé wọ́n fẹ́ bá Tinubu jà. Ta ni olórí orílẹ̀-èdè tí kò bá ṣe wípé àwọn arábí wọ́n ṣàn wá ọ̀nà táwọn ṣàbá fi gba ìjọba finally, tí gbogbo àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní jẹ ìyà tipátipá. Bí wọ́n jáde síta pé owó epo tí wọ́n jù, pé ebi ń pa àwọn èèyàn, nǹkan táwọn ṣe fẹ́ jáde nìyẹn. Bọ̀ ìwọ tó bá lójú inú, tó bá mọ bó ṣe ń lọ, wàá ti mọ̀ pé àwọn arábí wọ́n ń jà fún àpò ara wọn ni. Bí Gumi ṣe jáde nìyẹn pé from 1st of August yìí sẹ́, báwọn máa make sure pé bàbá Tinubu ó máa regret pé òun wá as president nílé ayé ẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé torí Ọlọ́run so bó ṣe fẹ́ ṣẹlẹ̀ rèé, ó tiẹ̀ da. Àwọn kan support pé da pa máa lé bàbá yẹn dànù, àwọn kan nípa máa ṣe. Ṣùgbọ́n àwọn tó ń ronú jinlẹ̀ wọ́n á rí pé nǹkan tí bàbá Gumi yìí ń sọ yìí
kò ń ṣe wípé ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn nìyàn ká pé tòótọ́ ká pé èèyàn gidi ni. ṣebí Buhari wà ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí gbogbo time tí Buhari wà ń bẹ̀ tó ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì ṣẹ́rí Gumi jáde instead Gumi negotiate pẹ̀lú àwọn bandit ni ó negotiate ó ń gbowó sápò. bàbá Tinubu dé bẹ́ẹ̀nsìn bàbá Tinubu náà ò negotiate pẹ̀lú anybody. àwa mọ̀ pé ìdí yẹn gangan ni wọ́n ṣe nípa àwọn náà fẹ́ protest àrùn ti gbogbo time EndSARS ń gbà yẹn. àwọn kan pariwo EndSARS pé a gbọ́dọ̀ end SARS bí gbogbo wa ṣe ń pariwo pé kán end SARS mọ̀ pé àwọn olè kan wà níbẹ̀ tó ń pariwo end SARS so that àwọn olè àwọn náà á lè ṣe kíni wọ́n á lè ṣèjọba ṣé ti yé yín bẹ́ẹ̀ yẹn àṣírí yẹn nìyẹn o báwọn olè náà pariwo end SARS àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé àwọn olè ń jà fara wọn ni ìgbà tó end SARS kí ló ṣẹlẹ̀ bọ́n bẹ̀rẹ̀ sí ní jalè kiri nìyẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn kiri báwọn olè ṣe wá jáde ní táwọn olè kún everybody gbogbo àwọn tó ń pariwo EndSARS gbogbo wọn lọ́wọ́ jáde pé ẹ̀yin ọlọ́pàá ẹ wá gbà wá o àwọn arábí yìí ò jẹ́ asùnmọ́jò àwọn SARS ní ṣe bẹ́ẹ̀ náà lè ní kán end SARS láláì mọ̀ wípé àwọn olè gangan tó fẹ́ àwọn ọ̀daràn tó fẹ́ ṣe màdàrú wọ́n wà nínú àwọn tó ń pariwo EndSARS exactly irú nǹkan tí Gumi fẹ́ dálẹ̀ rí. Gumi ọdẹ pariwo jáde níjẹta yẹn pé tó bá yẹ pé yẹn ni ẹ gbọ́dọ̀ jẹ́ kí Gumi àwọn aṣáà pariwo síta pé gbọ́ tí Gumi fẹ́ ṣe ni báwọn yẹn ṣe ni tó bá yẹ pé yẹn ni ó bá tán nìyẹn ara nǹkan tá à ń sọ nìyẹn kí bàbá Tinubu tètè bá wa pín orílẹ̀-èdè ìkólúkálukú lè máa lọ tiẹ̀ nǹkan tó dé bá nìyẹn o. At the end of the day bá ti ṣe wá rí nsìn wípé Gumi tún wá jáde láàárọ̀ yìí ni Gumi jáde pé òun bẹ àwọn ọ̀dọ́ o pé ìjáde ta ni a fẹ́ jáde rally ta la fẹ́ ṣe ní August 1st pé òun ti change mind òun pé kí àwọn ọ̀dọ́ pé káwọn ọ̀dọ́ kí wọ́n jẹ́ ká farabalẹ̀ tó rally ta fẹ́ ṣe so that a lè lárinrin dáadáa a lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa nǹkan tí Gumi ṣẹ̀ṣẹ̀ jáde wá ń sọ sí rèé o báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí pé Gumi àṣírí ẹ ti tú aṣọ náà àwa náà mọ̀ pé gbogbo tó kàn ń ṣe yìí ọgbọ́n àti kan fi lè fún ẹ lówó ló ń jà fún ṣòwò ti gbowó sìn ó kàn pariwo síta nìkan lè fún ẹ lówó o ti wá gba owó sìn ọkàn ẹ ti balẹ̀ ó wá ń ta ló ń tàn pé ṣé wọ́n máa ń tún prepare fún rally specially ni àbí kí lẹ sọ wọ́n ní kàn postpone rally nǹkan tó ń sọ fún hansen ni pé bọ́n yẹn fẹ́ postpone rally ṣé wọ́n máa postpone ebi tó ń pa àwọn èèyàn lù àwọn èèyàn tún jára wọn nìyẹn kàn postpone ẹ̀ ó mí ni pé wọ́n máa postpone ebi tó ń pa àwọn èèyàn lù ẹ̀yin èèyàn wa ẹ máa wò ó ti yín àwa ti sọ láti ilẹ̀ báwọn ará bíi wọ́n kàn máa tàn yín ni àwa mọbi tá à ń lọ Yorùbá nation ló lè ṣe Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ kí bàbá Tinubu tètè jáde because àwọn ará bíi tó bá ti rí owó díẹ̀ wọ́n máa tún kẹ̀yìn sí yín ni wọ́n kàn máa ti gbogbo yín síwájú wọ́n máa tì yín gọ́gọ́ tó bá ti rí pé dà pé ẹ ti wá gọra yín wọ́n á padà lẹ́yìn yín ara nǹkan tí Gumi ṣe rèé o ṣùgbọ́n yín náà rí ara nǹkan tá à ń sọ rèé o Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ àti sọ kínní iṣẹ́ kí bàbá Tinubu tètè jí kan bá wa pín ìlú yìí bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn wa kí ni orúkọ prophet Henry evangelical ministry prophet yẹn jáde prophet yẹn sọ̀rọ̀ pé ẹ má vote fún APC pé nítorí tẹ́ bá vote fún APC ó máa le koko mọ́ yín ẹ ṣáà máa vote fún APC àwọn náà àti wá vote báyìí o APC ti wọlé ṣé kò wá le koko ni ara kan tá à ń sọ rẹ̀ gbogbo àwọn Fúlàní àwọn bíi ti Gumi tó ń parọ́ pé a gbọ́dọ̀ end the bad government irọ́ ni o àwọn lẹ́yìn ń jà fúnra wọn ni at the end of the day àpò ara wọn ló ń jà fún ṣìbẹ́yìn náà rí àlàyé tàwọn EndSARS tí mo ṣe tí àwọn olè náà ń bá gbogbo apariwo end EndSARS bí EndSARS tán ṣe end SARS lásán báyìí bọ́n ṣe end SARS tán ni àwọn olè ṣe bẹ̀rẹ̀ sí ní jalè kiri tó ń pa àwọn èèyàn tó ń ṣe oríṣiríṣi nítorí pé wọ́n ti rí pé àwọn ọlọ́pàá wọn sí ní agbègbè láti ṣe anything mọ́ so àwọn gangan
irú ọgbọ́n tó ń dá nìyẹn o. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Àwọn èèyàn ń pariwo pé ẹ má dá Gumi lóhùn, gbogbo ètò ń sọ yìí ó ti gba nǹkan tó fẹ́ gbà, ààrẹ ló ń jà fún. Gbogbo ètò ń pariwo pé kí gbogbo àwọn ọ̀dọ́ jáde tẹ́lẹ̀ yẹn, ó tún wá lẹ́yìn yẹn àwọn lọ ní adégún ó tún wá di wípé adé ògún mọ́. Ó ní pé káwọn èèyàn farabalẹ̀, káwọn ọ̀dọ́ farabalẹ̀ dáadáa, káwọn lè farabalẹ̀ ṣe protest yìí. Báwọn èèyàn ṣàjáde pé Yorùbá nation nìkan ló lè ṣe, òun nìkan ní ọ̀nà àbáyọ. Àníri jù báyìí lọ lórí ètò yìí. Yorùbá nation the only solution. Yorùbá nation nìkan ló lè ṣe o. Alright my brother, my sister, this is exactly what it is onto this one. Until I come your way next time, if this is the only time, the first time you are joining us onto this channel, try your best to subscribe, like, share. Until I come your way next time, I say bye for now.